tó bọ̀ ní August ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Adeleke ti lu ìkan tí wọ́n fẹ́ wọ́n ti rí i wọ́n ti ṣe gọ́vùnà wọ́n ti ṣe sẹ́nẹ́tọ̀ ó ti tàn kí lọ́lọ́run tún fẹ́ ṣe fún ọ tí wọ́n ti ṣe kó máa lọ lé kò lè wọlé mọ́. Bàbá ẹ wo èjì tó lọ fi ṣe school sat lọ́jọ́ yẹn ibi tó ń dájọ́ bò lórí ọ̀rọ̀ school sat ẹ̀ pàápàá wọ́n ti lè sílẹ̀ wọ́n ti máa fi bu nínú campaign so the other handball ni kàn fàyè lẹ̀ fún Banji ló máa wọlé bẹ̀ sá. bàbá ẹ ṣe bí mo ti sọ fún ẹ tẹ́lẹ̀ kan tó ṣe mo sọ ti Adédìbú bẹ́ẹ̀ ni àwọn gbẹ̀gẹ̀lẹ̀ mẹ́rin Adélabú mo sọ fún ẹ. ṣùgbọ́n nǹkan táwọn èèyàn sọ ni pé power of incumbency wà ń bẹ òun ló wà nípò òun ló wà lójókòó sórí gómìnà ń bẹ. òun kọ́ ló ń ṣiṣẹ́ níbẹ̀ tẹ́lẹ̀ ṣe bí kí lorúkọ bọ́ọ̀ì tó ń ṣiṣẹ́ kí lorúkọ ẹ̀ṣẹ̀ òun ló ń ṣe gbogbo ẹ̀ o ti rí speech tó kàrí lójú májú ẹ̀ rí kò ká speech náà fi tó bá máa jó ibi jó ẹ̀ lárí throughout. ṣùgbọ́n wọ́n ní kí ẹ̀ lọ fi yan Ọlọ́run ni. kò tó Ọlọ́run ní Nàìjíríà. ẹ̀yin tiwa ní ìkànnì Ìjùgbà Master Channel akínyẹn kú dédé àsìkò yìí o a kú oríire bàbá wa Excellency Bọ́lá Ahmed Tnubu oríire tí mò ń kí wọn fún ni wípé bí èèyàn bá fẹ́ kí ìjọba democracy tiwantiwa kó dúró bó ṣe yẹ kó dúró àmọ́ ní bàbá fàgbòfégún àjòkàn ẹ̀ lẹ̀ ni a dúpẹ́ pé wọ́n jókun àwọn INEC lẹ̀ kí wọ́n ṣe bó ti tọ́ àti bó ṣe yẹ a dẹ̀ dúpẹ́ lórí ìbò Ọ̀ṣun náà lọ́wọ́ Professor Amupitan tẹ́jà alága INEC bá a bá fàgbòfégún àjòkàn ẹ̀ lẹ̀ ni àwọn náà jókun lẹ̀ fún àwọn tí wọ́n yàn kan lọ ṣètò ìdìbò lọ́ṣun wọ́n sòwútọ́ a dúpẹ́ lọ́wọ́ yín a kí yín kú oríire o oríire ni nítorí pé ó ti wà nú àkọsílẹ̀ wípé ẹ ṣègbè bó ṣe rí náà lẹ̀ sí jẹ́ orí bàbá wa Adeleke àṣẹ̀ṣẹ̀ lè kẹ́yìn kú oríire torí tá a bá kí àwọn méjèèjì kú oríire àwọn ni wọ́n jẹ́ kẹ́ ẹ débẹ̀ àwọn ni wọ́n ò fẹ́ kí gbogbo ẹ̀ ó dàrú àwọn ni wọ́n fẹ́ kí ẹsẹ̀ democracy kó fẹsẹ̀ rinlẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun pẹ̀lú gbogbo threatening tí àwọn kan threatening ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun Adeleke àtàwọn ẹgbẹ́ òṣèlú míì àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ẹ mọ̀mọ́ ṣe lágbára Olódùmarè àmọ́ kinní kan ń gbé mi nínú tó sì ń gbé mi nínú ọ̀kọjá pé ṣe bí yóò ṣe rí ní gbogbo ìpínlẹ̀ yòókù rèé níbi tí àwọn tí ò ṣiṣẹ́ dáadáa tí wọ́n ti fìbò lé wọn dànù bó bá rí bẹ́ẹ̀ tí àwọn INEC rí eléyìí ṣe orílẹ̀-èdè Nàìjíríà ti débi tó ń lọ ẹ já tẹ̀síwájú lórí ètò àtòní ìdí tá a ṣe kí ààrẹ àti Professor Amupitan kú oríire nù torí pé wọn ò jẹ́ kọ́rọ̀ ìdìbò kó da ìpínlẹ̀ Ọ̀ṣun rú iṣẹ́ gidi ni wọ́n ṣe o ẹ ṣé àdúpẹ́ kí wá kí gómìnà Adeleke pé ẹ kú oríire gan ni o wọ́n ní àgbàrá òjò lòun ò ní léwó onílé ni ò ní gbà fún ìta máa ń sọ rèé o ẹ̀yin èèyàn wa nípa ìta bá ṣe lénìí ọ̀rọ̀ tán ni ó dà bó bá dọ̀la bá a ṣe máa wí àpẹẹrẹ gidi ni gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ló jẹ́ fún ẹ̀yin gómìnà yòókù tẹ́ ẹ bá fẹ́ tẹ̀lé ohun rere pé ìta bá ṣe lẹ̀ lónìí là ń bọ̀ wá bá lọ́la ẹ kọ́kọ́ mọ̀ wípé orílẹ̀-èdè Nàìjíríà ti kúrò ní ọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú nìkan torí gbogbo àwọn tó dìbò fún gómìnà Adeleke nìkan kọ́ lọ́mọ ẹgbẹ́ òṣèlú APC ká tó wọnú àkọọ́dù lọ láti dìbò iṣẹ́ rere tí gómìnà Adeleke ṣe fún wọn nípínlẹ̀ Ọ̀ṣun ni wọn ò fẹ́ gbàgbé àwọn tó tẹ̀lé àwọn ẹgbẹ́ míì náà ọ̀pọ̀ wọn ló jẹ́ pé ní tí wọ́n ò jẹ ni wọ́n ń wá ṣùgbọ́n a lè sọ pé tìjú ni wọ́n bá bọ̀ bẹ̀ torí kò sẹ́ni tí ò láǹfààní láti ṣòṣèlú tó wù nínú àwọn ọ̀rọ̀ yìí kinní kan fẹ́ ṣe mí bákan ṣùgbọ́n síbẹ̀ náà mo kàn tún rò pé bọ́lọ́run bá ṣe fẹ́ orí náà ni ó rí ìyẹn lórí ọ̀rọ̀ àwọn àgbààgbà òṣèlú nípínlẹ̀ Ọ̀ṣun tí gómìnà Adeleke náà mọ́lé ṣe rí pé ojú democracy wa ti ń là gómìnà Adeleke náà wọ́n mọ́lé lójú ìta wọn Arẹ́gbẹ́ bàbá Arẹ́gbẹ́ wọ́n fààyàn kalẹ̀ ẹni tí wọ́n fà kalẹ̀ kò tiẹ̀ rákòrò débi pé yóò dìde dúró bàbá wa Oyinlọlá náà tí wọ́n kù lẹ́yìn Adeleke ló kọ̀sẹ̀ kan tí wọ́n ní ó ní fídíò kan náà tí mo wò tó
tó jẹ́ pé kò sórúkọ tí wọn ò pe ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí wọ́n tún padà wọnú ẹgbẹ́ APC lọ tí wọ́n kọ̀yìn sí Adeleke. ìlà fi ń sọ wípé àná yàtọ̀ sóní lórílẹ̀‐èdè Nàìjíríà. kí mo sọ àná yàtọ̀ sóní lórílẹ̀‐èdè Nàìjíríà. gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá ẹ jẹ́ akẹ́kọ̀ọ́ nípa tá a bá ṣe lénìí. alàgbà Oyèbánjí tí bàbá Oyètọ́lá gbé kalẹ̀, tí wọ́n bá sọ wípé alàgbà Oyèbánjí tó jẹ́ alákòóso ètò ìṣúná lásìkò bàbá Arẹ́gbẹ́, lásìkò yẹn àti ẹ̀gbọ́ ara ìtàn náà ni. wọ́n ní bọ́mọdé ọ̀bá bá tàn yóò bá àrọ́bá ń bá tàn. àwọn èèyàn wa ní ìsìn lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n ti ń pe àrọ́bá wá. wọ́n sọ̀tàn kan ṣe lóòótọ́ ni wọ́n ní láyé ìgbà táwọn òṣìṣẹ́ tí wọ́n ń gba sálárì nígbà gómìnà Arẹ́gbẹ́, wọ́n ní bàbá Oyèbánjí tí a jọ rí sí ètò ìṣúná ìpínlẹ̀ Ọ̀ṣun. àwọn èèyàn wá wò pé kí ni ó wá ṣẹlẹ̀, ṣé kìí ṣe kọ́tà sálárì ni wọ́n padà gbà. àwọn ni bàbá Oyètọ́lá gbé kalẹ̀. ṣé ní ìsìn wọ́n padà máa wojú rere gómìnà Adeleke táwọn èèyàn fi ìfẹ́ hàn sí lọ́sùn. àwọn ẹni tí di ẹni àná láì tí ì kú nínú ẹgbẹ́ òṣèlú torí tí wọ́n ṣe sílẹ̀ ni o. ìtàwọ̀ ẹbí Adeleke ṣe sílẹ̀ l'Adeleke ń jẹ lónìí. ìtàwọ̀ ẹbí ẹ̀ ṣe sí ìpínlẹ̀ Ọ̀ṣun ni wọ́n ń jẹ lénìí, pàápàá jùlọ ní Ẹdẹ. a ní kẹ́ ẹ ṣe rere, ẹ tó lù ṣe nígbà tí ẹ tí ì di gómìnà, tí ẹ dipò mú rárá. ẹ ṣe ń tó tọ́ fáwọn mẹ̀kúnnù àtàwọn Ọlọ́run ti kẹ́yìn. ẹ tún wá di gómìnà tán, ọwọ́ àwọn owó aráàlú náà wọn àrí bí ẹ náà sí. bí ìwọ bá ṣe rere ara kì yóò àyà ọ. ṣé torí àtijẹ náà la fi ń pàdé ọ̀rẹ́ dà? gbogbo àwọn tó kọrin tó bá wá ẹ pa bó bá jáde dìbò, níbo ni wọ́n wà lónìí? bá ààrẹ Tinubu bí ó bá lè fi democracy yìí tó wà lẹ́nu wò láti ìpínlẹ̀ Ọ̀ṣun, tí bàbá Amupitan Professor Amupitan tẹ́ jẹ́ alága INEC, tí ẹ lè fi tayọ̀tayọ̀ gba ìbò náà wọlé, ìpínlẹ̀ Ọ̀ṣun ti dúró gẹ́gẹ́ bí àpẹẹrẹ rere. káwọn ìlú yòókù, àwọn tí ò bá ṣiṣẹ́ fún ìlú, tí ẹ bá fààyàn lẹ̀ tí wọn ò ṣe dáadáa fún ìlú, àtẹni tí wọ́n fà á lẹ̀, ẹ fìdò ìbò yọ wọ́n. kì í ṣe gómìnà nìkan, dórí àwọn senators wa ni aláǹfààní láti jẹ lára wọn. iṣẹ́ mélòó ni wọ́n ti mú wá sí agbègbè yín tí wọ́n ti fi develop bẹ̀? ká tó ṣòṣà láti ń ṣòṣà àwọn ẹbí Adeleke lọ́sùn. ká tó di gómìnà, ṣẹ̀rùbà wọn ẹ̀gbọ́n Adeleke ó ṣe gómìnà lọ́sùn bí ò tiẹ̀ pẹ́ ń bẹ ayé ròyìn ẹ̀. orúkọ rere wo lẹ́yìn fẹ́ fi sílẹ̀ fáwọn ẹbí yín? gómìnà kan sọ̀rọ̀ kan, ó ní kí ló kọ gómìnà náà? àwọn gómìnà méjì kan wọ́n sọ̀rọ̀ sí Davido, wọ́n ní kó kúkú gba ẹ̀gbẹ́ ẹ̀ láàyè kán jọ máa jó nínú rẹ́kọ̀dù ẹ̀. wọ́n sọ bẹ́ẹ̀ fún Davido. lẹ́yìn nǹkan Davido náà fún wọn lésì, ó ní kí kán náà máa bọ̀, òun máa sáìn wọn gẹ́gẹ́ bí elégbè lẹ́yìn òun. àní tí ẹ bá ṣe lénìí, ọ̀rọ̀ ọ̀tàn ni bó bá dọ̀la. mo kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá nílé, mò ń gbìyànjú láti rántí gómìnà Uzodinma àti Ọpẹ́bọlọ̀. àní wọ́n pe gómìnà, àní wọ́n pe Davido wípé kó fún ẹ̀gbọ́n ẹ̀ láàyè o, kó máa wá jó o. nígbà tí ń sọdún yẹn fọmọ kékeré, nígbà tọ́lọ̀ ń wá dé, ọmọ tán sọ̀rọ̀ fún Dúpẹ́, àwọn ń sá lọ. ọwọ́ adì Àlàó sá lọ, ìnàkí ń kígbe. ibi tí democracy orílẹ̀-èdè Nàìjíríà ń lọ yìí, tó bá lè tẹ̀síwájú bẹ́ẹ̀, inú wa ó dùn gidigidi.